Ẹ kú iṣẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ọmọdé àgbà, ọkùnrin àtobìnrin, mo kí yín lẹ́ẹ̀kan sí o. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá, Nàìjíríà ni, òkè òkun ni. Ẹ̀yin bàbá mi tí ẹ ò fi mí sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀yin ìyá mi, ẹ ò fi mí sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé. Elder láti France, mo kí yín. Àwọn èèyàn wa láti Denmark, a kí yín. Italy, a kí yín. Dublin, a kí yín. Scotland, a kí yín. Wales, a kí yín. UK proper, a kí gbogbo yín pátá. Ní gbogbo Europe, mo kí yín. Ẹ̀yin ni mo kọ́kọ́ kí lénìí. Gbogbo yín pátá ni mo kí o. Ọba ọ̀bẹ nìkan jà o, ọba ń kí gbogbo ilé. Orúkọ tèmi ò yí padà, bàbá confam JP náà ni ẹni tí Ọlọ́run rán, tó sì ń sọ ohun tí Ọlọ́run rán fún gbogbo àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa láti Amẹ́ríkà pátá. Ẹ má bínú pé ẹ̀yin kan mo kọ́kọ́ kí lónìí. Òní jẹ́ on the 1st of February, February 2023. Mo kí gbogbo yín pátá, ẹ ṣé, ẹ kú àtìlẹ́yìn wa. Àwọn tó gbà wá gbọ́, wọ́n ṣì ń pè wá. Àwọn tó gbà wá gbọ́, wọ́n sì ń ṣàánú fún wa. Àwọn tó gba iṣẹ́ ìránṣẹ́ wa gbọ́, tí wọ́n sì dohun tá à ń ṣe gbọ́, wọ́n sì ń bá wa ká lọ. Ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe gbogbo ìgbà la ń jáde mọ́. Even before mi ń jáde gbogbo ìgbà, bólúwa bá rán mi níṣẹ́ ni mo máa jáde. Mo kí gbogbo èèyàn wa ní Canada pátá. Ẹ ṣé gan ni, ẹ kú àtìlẹ́yìn wa. Ẹ̀yin ti African country, mo kí gbogbo yín o. Ojú òní tì yín. Oṣù tuntun tá wọ̀ yìí kò ní jẹ́ ti ìbànújẹ́ fún wa. Oṣù tuntun tá wọ̀ yìí kò ní jẹ́ ti ẹkún fún wa o. Oṣù tuntun tá wọ̀ yìí kò ní jẹ́ ti òṣè fún wa. Mo kí gbogbo yín pátá. Ẹ̀yin ẹ wá láti Asian country, gbogbo Asia pátá, New Zealand, Australia, mo kí gbogbo yín o. Ẹ ṣé, tí ẹ pé ẹ ò fìgbà kan fi bàbá confam JP sílẹ̀. Mo kí yín. Ẹ ṣé gan ni, God bless you. Fídíò méjì ni mo máa gbé wọnú fídíò yìí. Méjì mo fẹ́ gbé wọnú fídíò yìí. Nǹkan méjì. Èkíní, lẹ́tà tí wọ́n sẹ́ndì sí mi, tí lẹ́tà yẹn dẹ̀ prove wípé wọ́n béèrè lọ́wọ́ UK government wípé ìjẹ́ wọ́n mọ̀ nípa wípé Yorùbá ti lọ, gẹ́gẹ́ bí Madam Onítìrí ṣe ń sọ wípé Yorùbá ti lọ, àti gba Yorùbá náà. Ẹ lọ fọkàn balẹ̀, tó sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá nílé àti lóko. Lẹ́tà sí UK government nípa ẹ̀, láti mọ̀ nípa wípé ṣé UK wọ́n ti fọwọ́ sí Yorùbá. Ṣé UK ti mọ̀ nípa Yorùbá? Ṣé UK government ṣé wọ́n ti fi ọwọ́ sí pátápátá pé Yorùbá ti wà, Yorùbá ti dá dúró, kí Yorùbá máa lọ? Ọkọ lẹ́tà sí UK. UK sì reply wọn wípé àwọn ọmọ tó ń pè Yorùbá nation o, pé Nàìjíríà interest táwọn ní lórí Nàìjíríà làwọn ti ní interest o. Àwọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà kó break rárá. Àwọn ọmọ tí wọ́n pè ní Yorùbá nation rárá. Màá fi ìwé yìí, màá attach ẹ̀ mọ́ fídíò yìí pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, kí wọn náà lọ fi ara balẹ̀ ká. Ṣé orí jẹ́ kí n sọ fún ẹ? Mi ò ní kó gbà mí gbọ́ o, ṣùgbọ́n gbogbo ohun tọ́lọ́run sọ, tó gba ẹnu bàbá confam sọ, gbogbo ẹ ti wá sí ìmúṣẹ. Púpọ̀ nú ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ó sì tún kún o, tó sì tún máa wá sí ìmúṣẹ. ṣùgbọ́n tí àwọn àkókò yìí tó ló wá sọ fún àwọn àkókò yìí, gbogbo ẹ ti wá sí ìmúṣẹ. Má jẹ́ kí wọ́n tún ẹ. Kò easy láti gba òmìnira ní orílẹ̀-èdè Nàìjíríà láì ja ogun. Kò easy, kò ṣeé ṣe. Òun là ń sọ pé kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí Ọlọ́run rán níṣẹ́ yìí. Ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho.
tí Ọlọ́run rán níṣẹ́, tá a bá mọ̀ wípé a ò fẹ́ jẹ ìyà, àwọn èèyàn ń jẹ ìyà, màá gbé fídíò, màá tún gbé àwọn fídíò kan wọnú bíbẹ̀ wá rí pé ìyí gan kò tí ì ṣe ìbẹ̀rẹ̀ ìyà. Nígbà tí ìyà bá dé, ẹ̀rí ó máa kan nílé akànlóko, àjáde àwọnúlé olówó lọ àlọ́kódodo owó wọn. So we need to spend money. Yeah, we need to spend. Ẹ máa rí, mo ti sọ fún yín rí wípé tẹ́ àwa ti sọ tiwẹ́ ní kò ẹlẹ́nu wá ń rùn, tó bá tú àkókò ẹ̀yin lẹ máa jáde fúnra yín ṣe, ẹ̀yin lẹ máa jáde, ẹ máa jáde nígbà tí ìyà yẹn bá tú àkókò fún yín. Ìyà yẹn ló ti ń wáyé. Oníkẹ́ gbárùkù ti Sunday Igboho, ká jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí gbogbo ẹ̀ lè ṣe wòye kó ṣe rí. Ẹ wá pín Yorùbá nation, ẹ pín wẹ́lẹ́wẹ́lẹ́. Ìyẹn ló mú àwa tá a fi kúrò níbẹ̀, tó pé ohun tọ́lọ́run fi wọ̀n wá kọ́ níbẹ̀ òun kọ́ la dẹ̀ ń rí, a dẹ̀ ní láti jáde kúrò níbẹ̀. Ṣùgbọ́n mo ń jẹ́ kó yé yín gbogbo ìgbà wípé a ti fi ọ̀rọ̀ sílẹ̀ o. Nígbà tí ọ̀rọ̀ yẹn bá ti ń ṣe, a máa jáde láti wá máa sọ. Nítorí lẹ́tà tí ó jáde tó prove wípé UK ò mọ̀ nípa Yorùbá nation, wọn ò tiẹ̀ fẹ́ gbọ́. Wọn ò fẹ́ gbọ́ sétí, they only know Nigeria and they have interest in Nigeria. Mo máa attach lẹ́tà yẹn, wọ́n ka dáadáa. Wọn ò fi wọn ẹ̀, wọn ò gbé jáde, wọn kàn sọ nínú ilé ni. But àwa máa attach lẹ́tà yẹn, wọn ò fẹ́ jẹ́ kó mọ̀ ohun tó ń lọ. A máa attach lẹ́tà yẹn kí wọn náà kà. Èmi kọ́ mo kọ́, ní ìmọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n wọ́n send díẹ̀ sí wa. Wọ́n send díẹ̀ sí wa pé bàbá ẹ wo àsọtẹ́lẹ̀ yín ti ṣẹ o nípa màmá Onítìrì. Jẹ́ kí n sọ, ẹ ò tí ì mọ̀ nǹkankan. Mi ò kàn fẹ́ jẹ́ kó pẹ́ kó tó yé yín ni. Tí gbogbo àsọtẹ́lẹ̀ tọ́lọ́run sọ gbogbo ẹ̀ ló máa ṣẹ. Ní 2022 ní December 31st, nígbà táwa máa sọ àwọn àsọtẹ́lẹ̀, a sọ wípé ọdún yìí máa lágbára, èèyàn sì máa jà nínú ọdún yìí gan. Èèyàn ti bẹ̀rẹ̀ báyìí o. But pastor ẹ tí wọ́n gbàgbọ́ tó pa wá ní fake prophet yẹn, síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ń pè wọ́n fake prophet. Èmi ò dẹ̀ kíá. Pastor ẹ tó gbàgbọ́ yẹn, ṣé ohun tó sọ fún ẹ ní January ní December, only this year is going to be a blessed year, there is not going to be a problem kan ló ti wà lẹ́yìn. Ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan. Àwa ò prediction ó yàtọ̀ sí kó dóhùn Olúwa. Prophecy will surely come to pass. Prediction will fail. Is it that kò jẹ or kó má jẹ? Nǹkan tó ń pè ní prediction yẹn. So therefore, níbi tá a dẹ̀ dá dúró sí yìí, ẹ̀yin èèyàn yìí, ẹ lọ ronú o. Kò sẹ́ni tó lè gba ìjọba lọ́wọ́ Nàìjíríà o, àfi tí a bá jagun. Ogun nìkan ló lè jẹ́ kí a mọ ibi tá à ń lọ. Tá a bá jagun, ẹ jẹ́ ká máa wòran, ká máa fi sílẹ̀ bó ṣe ń lọ. Kẹ́ lè mọ̀ pé ìjọba Nàìjíríà lágbára lórí ẹ̀ ń pariwo Yorùbá nation yẹn ti gbà. Ẹ̀yin orí gbogbo tá ṣe rí ni. Ìjọba Nàìjíríà lágbára gan. Kò dẹ̀ sí approach tẹ́ fẹ́ gbé wá táwọn ò ní fún yín tán. Wọ́n máa fún yín tán. Ó ní mo sán dodo gbà. Wàá jẹ ìyà, mi ò ní kó má bomi. Wàá jẹ ìkan tí mo tiẹ̀ rí feedback kan láàárọ̀ yìí. Ó ní if I am a man of God nítòótọ́, ṣó jẹ́ kí mi máa ṣépè. Orí ẹ ti dàrú, kò ní dá fún ẹ, kò dẹ̀ ní yẹ. Nínú ayé yìí, ó máa wà láwọn tó máa parẹ́ ní 2023 ni. Wàláì, èmi ni mo sọ bẹ́ẹ̀. Àdàbí tí mi bá ń ṣe wòlíì Ọlọ́run. Jésù gan ṣépè. Ọmọ tó ń pè lépè ní ègún ló ń pè bẹ́ẹ̀. Ọlọ́run gan gégùn. Nínú Bíbélì lọ́ka, nínú Kùránì wà bá ń bẹ̀. Mélòó wá ní èmi tọ́lọ́run fi jẹ́ rán. Bó bá ṣe ohun tí kò dáa, máa fún ẹ lépè. Bó bá dẹ̀ ṣe tó dáa, á fún ẹ ládùúrà. Gbogbo ohun tá a sọ ti ṣe. Èyí tá a sọ nígbà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ẹ̀ ti ń ṣe. Màá fi fídíò obìnrin kan wọ̀nyí ní báǹkì sí, kò rówó gbà, iṣẹ́ ló bóṣọ sílẹ̀. Ó yí bọ́ aṣọ ẹ̀ sílẹ̀, bra nìkan lókun lára ẹ̀, bra lókun tó ń bá wọn fa wàhálà ní báǹkì wípé ọmọ òun ò lọ skul jẹta kò lọ lánàá, ẹ ṣé kò tún ní lọ lé nínú òun máa gbowó wọn close account òun. Ẹ ti mọ̀ nǹkankan. Tó o bá wá lọ vote fún Tinubu, ṣé o ń gbọ́ mi? Ìgbà tí Tinubu yẹn bá wá wọlé, Tinubu tó fẹ́ jẹ́ kó wọlé yẹn tó bá wá wọlé tán,
ìgbà yẹn ló tó máa mọ̀ pé mo sọ nínú fídíò tí mo jù sílẹ̀ kí n tó wá máa ṣe tí mo ń ṣe. That was last month, January 2023. wípé sẹ́ ó yá lọ vote yẹ fún Obi. Mi ò èètì Tinubu, ṣùgbọ́n tọ́lọ́run fi ń wọ̀n wá nípa Tinubu òun ni mo sọ fún yín. Jẹ́ kí n tún sọ ohun tó Olúwa sọ. Olúwa ní Tinubu ò ní wọlé. That is God. Ọlọ́run mọ̀ pé kò lè wọlé. Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀. 1+1 Ọlọ́run 2 ní lọ́gbàgbé ẹ̀ ó confam ni. Olúwa wá ní tí ó bá wá wọlé o á jẹ́ pé ó ṣòdòrò. Ṣíṣòdòrò yẹn ọwọ́ èmi àti ẹ̀dẹ̀ nìyẹn ti wá. Ṣó ti rí wá? Olúwa wá ní tó bá wá ní ọwọ́ èmi àti ẹ ni ẹ máa jẹ ìyà. Bẹ́ẹ̀ ni ẹ máa jẹ ìyà. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ máa jẹ ìyà. Ó lè dáṣẹ́ olùyàn ń dáṣẹ́ Olúwa dúró. Ìgbà tí Daniel tó ń gbàdúrà títí ọjọ́ tó ti bẹ̀rẹ̀ àdúrà lọ́run ti ṣí fún, ọ̀run ti ṣí ń jọ yẹn. Àṣẹ balógun Páṣíà, àṣẹ òun ló dàdúrà dúró. Èèyàn lè dáṣẹ́ Olúwa dúró. Bẹ́ẹ̀ ni èèyàn lè dá dúró. O lè fọwọ́ ara ẹ kó o fi ṣe ohun tó bá wù ẹ́. O lè fi ọwọ́ ara ẹ kó o fi kókò ṣọ̀ sí rẹ lọ́wọ́. Olúwa ti sọ tiẹ̀, ṣùgbọ́n ìwọ fúnra ẹ lè fi ọwọ́ ara ẹ kó o fi ṣe kíni. Báyìí ni mo fẹ́ ṣègbésí ayé mi. Á dẹ̀ máa wù ẹ́. Ṣùgbọ́n ń dúró de ìyà tó máa jẹ. Ẹ̀yin ẹ jẹ́ kí Tinubu wọlé tán kẹ wá rí ìyà tí ẹ máa jẹ. Wàláì. Àwọn ń ṣe prophet o. Pastor Adébóyè àwọn ni prophet yín. Àwọn Oyèdépò ni prophet yín. Pastor Chris ni prophet yín. Àwọn náà dé ti ń gbàdúrà tipẹ́tipẹ́. Tó bá yẹ pé àwọn yẹn ń gbàdúrà, tó bá yẹ pé àwọn yẹn Ọlọ́run gbóhùn wọn ni. Ṣó jẹ́ kí Nàìjíríà tó máa worst sí lójoojúmọ́. As of today, on the 1st of February 2023, Nàìjíríà tún ti worst ju ti ọdẹ sì gbàdúrà ní church wọn jọ Sunday. Tó bá yá wàá mọ ohun tí mò ń sọ. Ìwọ àfà tó ń bú Ọlọ́ṣun, ìwọ try ohun tó sọ yẹn, ìwọ lọ ṣe, lọ ya ìgbẹ́ sínú odò Ọ̀ṣun, kó lọ jùgbẹ́ síbẹ̀ kó dẹ̀ ṣe fídíò kó ohun tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń ti ìkà lẹ́yìn. Ọlọ́run ló dá babaláwo, Ọlọ́run ló dá àfà, Ọlọ́run ló dá Kristẹni. Àáfà tó bá Kristẹni jà á jẹ́ pé ètò jẹ́ pé orí ẹ̀ ti yí nínú wọn ni. Kristẹni tó bá àfà jà á jẹ́ pé Kristẹni tó orí ẹ̀ ti yí nínú wọn ni. Kristẹni tó bá babaláwo jà á jẹ́ wípé èyí tí orí ẹ̀ ti yí nínú wọn ni. Babaláwo tó bá Kristẹni jà bá àfà wà á rí pàdé ó bá wò ó dára wọ́n dẹ̀ pé èyí tí orí ẹ̀ ti ṣe kiri tó ti yí nínú wọn ni. Ìfẹ́ ni Ọlọ́run fi dálé ayé. Ọlọ́run kan ṣoṣo dẹ̀ ló dá wa. Èèyàn kan wá dé wá bẹ̀rẹ̀ sí separate wa, ó ń separate wa. Àwa enemy wa ń lọ, yìí ní òun ò ṣe tìyí, tọ̀hún lóun ò ṣe tọ̀hún. Ohun mẹ́ta ni mo sọ nínú fídíò yìí. Àáfà yẹn tó bá fẹ́ prove dáadáa pé Ọlọ́run wà nínú ayé ẹ̀, ìwọ lọ yàgbẹ́, lọ ya ìgbẹ́ kó lọ jù, kó dẹ̀ fídíò pé ìwọ lọ ya ìgbẹ́ báyìí tó lọ jù sínú odò Ọ̀ṣun, kó wá ohun tó fẹ́ ṣẹlẹ̀. Wàá rí pé Ọlọ́run ló fún odò yẹn ní àṣẹ. Mi ò bọ ẹnikẹ́ni, mi ò bú mùsùlùmí, mi ò bú kìrìsìtẹ́nì, mi ò bá àfà. Tó gbogbo nǹkan yẹn làwa mọ̀. Àwa tá jókòó yìí a ò fọwọ́ sí júwe ilé bàbá wa. Tó bá ń sọ nípa Ògún a mọ Ògún, tó bá ń sọ nípa kéwú a mọ kéwú, tó bá ń sọ nípa kìrìsìtẹ́nì a mọ kìrìsìtẹ́nì. Ìmọ̀ ní gbogbo nǹkan. It is not all about religions. Ìmọ̀ kó o mọ̀, ìmọ̀ ló gbé wa débẹ̀. Ẹ wá fẹ́ dá gbogbo ẹrù. Ìwọ try ẹ, ìwọ àfà yẹn. Bí wọn bá bẹ sunkún ọjù ìgbẹ́ sínú odò Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni kó yá, kó wá lọ jù kọ́ fídíò ẹ pé ìwọ ló ya ìgbẹ́ ló ya yìí tó jù sínú odò Ọ̀ṣun, kó wá wo tó fẹ́ ṣẹlẹ̀. Ṣé o ń gbọ́ mi? Ẹ̀yin ọba yìí jẹ́ ẹ fẹ́ so ẹ dorí ayé kodò. Àwa ò dẹ̀ ní silent tó jẹ́ òtítọ́, àwa máa jáde láti wá máa sọ fún yín. Tonítìrí ni mo ti sọ yẹn o. Gbogbo irọ́ tẹ́jọ́ ń pa. Sọ pé mi ti sọ fún ẹ pé kò lè. Onítìrí Olúwa ló sọ bẹ́ẹ̀, èmi kọ́. Ó dẹ̀ ní kí n wá sọ fún ẹ. Ó ní Onítìrí ò lè gba Yorùbá nation fún yín. Ó ní mo tún wá sọ bẹ́ẹ̀ wípé ẹgbọ́n tó bá da Yorùbá nation fún yín ní 2023 tá wà nínú ìṣẹ́.
wàláì máa fi ṣe ọlọ́run sílẹ̀. ìyẹn á jẹ́ ó dà pé ọlọ́run ń parọ́ ni tí kò sóhun tó sọ fún mi pé kèmi sọ fún ọmọ aráyé tí mi ò wá sọ fún. èyí tó dẹ̀ ní kí n sọ lánàá ó ti ṣẹ, tèmi yìí gan ti ṣẹ. máa fi iṣẹ́ olúwa sílẹ̀ ní December 31st 2023 tí onítìrí bá gba Yorùbá nation fún yín, bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín. ṣègbà tí adẹ̀ tó ń rí àwọn proof òun lóyún tí mo jáde yẹn máa àtàṣe proof yẹn mọ́ fídíò yìí kí wọ́n náà ṣíà ẹ̀ má ò du ẹ̀ jẹ́ káwọn èèyàn tó jẹ́ kí wọ́n ní knowledge òun kìíní jẹ́ kí wọ́n ní. Yorùbá nation kò ṣeé ṣe láì jẹ́ pé ẹ jagun fine. tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tètè plan B. wàá rí àwọn ọmọ mọ́là má àtàṣe ẹ̀ mọ́là tó lóun ò ní vote fún Àtìkù. ẹ yé sọ̀sọ̀kúsọ ẹ̀yin tẹ̀ ń balẹ̀ ayé jẹ́ ẹ̀yin lè máa sọ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká lọ ti kíní kan bọ̀ di ọmọ ẹlòmíì. wàá rí mọ́là tó ń declare pé òun ò lè vote f'Àtìkù pé Peter Obi lòun máa vote fún. ṣé kò ní reason ni? kò ṣe máa pé mọ́là ẹgbẹ́ òun lòun fẹ́ vote fún. Tinubu ò lè ṣe nǹkan kan tó ló wá sọ fún wa làwa sọ fún yín. mi ò ètì Tinubu wòlíì ọlọ́run làwa. I am a prophet of God. He can never do anything good for this country. The only thing is just that lọ cast a vote yẹ bí Yorùbá nation ò bá ti ṣe é ṣe lákòókò tá a ṣe wà yìí, go and cast your vote fún ẹni tó máa mú at least á sì mú ayé yìí dẹrùn díẹ̀ fún wa. wọn náà rí sí èyí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ṣe kó dodo ẹ̀ ló lè yìí tọ́tún wá pé ẹni tó wà ń bẹ̀ ẹni tó rí ẹ̀ pé nìwá pé kò ní le fún wa. nígbà Jonathan ṣó lè báyìí ni? kò lè báyìí náà, kò lè báyìí rárá nígbà Jonathan. so therefore nígbà tí plan A wa ò tí ì work now ẹ jẹ́ kí a ronú ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ dìbò yín fún Peter Obi. wà pé mo sọ nínú fídíò tí mo ṣù sílẹ̀ kí n tó tẹ́ wá ṣe yìí wípé #1 person tó lúwa fọwọ́ sí òun ní Sowore. ṣùgbọ́n Sowore kò ní jẹ́ ó lọ síbi kankan báyìí. ṣùgbọ́n Peter Obi gbogbo nǹkan yẹn ó yọ sí gbogbo àgbáyé lójú pé ó jáde sí gbogbo àgbáyé. so therefore for now since tó ti rí báyìí ẹ jẹ́ ká ní plan B. plan B kì í ṣe Tinubu olúwa. èmi ò ń ṣe technician. I am a prophet. plan B kì í ṣe Tinubu. I'm a prophet. ọlọ́run ló ń sọ. mi ò dówó lọ́wọ́ Òbí, mi ò mọ̀ Òbí rí. I am a Yorùbá nation person to the core. ṣùgbọ́n ohun tó lúwa sọ fún wa tá à ń sọ fún wọn tí wọn ò gbọ́ ó jẹ́ ká ti bọ́ tàná ká máa wòran wọn. ìyá yẹn dẹ̀ ló ti ń jẹ wọ́n báyìí sí. Obi is the next person on the line. At least wàá rí pé ó máa dẹrùn díẹ̀. èmi ni mo sọ bẹ́ẹ̀. yeah things ó máa dẹrùn. yeah olúwa ló sọ ní orúkọ olúwa. so don't waste our time. ẹ má jẹ́ ká kí nǹkan bàjẹ́. ṣe lórí ọ̀rọ̀ ti Sunday Igboho lọ́lọ́run fi ṣe rán. ṣe tí ọmọ Yorùbá bá wá pọwọ́pọ̀ tá a dára wa tá a wà lẹ́yìn ẹ̀ ká kún lọ́wọ́ ká lè gbé strategy tá a fẹ́ lò jáde. wà á rí pé ìjà yìí àṣe ìjà but ẹ ti fọ́ gbogbo ẹ̀. àdẹ̀sọ fún yín pé olúwa ló máa fọ́. ìdí ni pé ẹ lo ìmọ̀ kan. so that is it. ojú ò ní tí ṣe ìwọ náà ṣí à. orúkọ mi lẹ́ẹ̀kan sínú baba confam JP. this is a prophecy, another prophecy ni mo tún jù sílẹ̀ yìí. kò ṣeé delete. a máa lọ́bẹ̀ lójoojúmọ́ lọ́ máa wò ní. àlàáfíà ni fún yín. mo kì í wípé ẹ kú oṣù tuntun February. God bless you. àkáǹtì mi ìlò mọ́ ẹ close àkáǹtì mi ìlò bẹ́ẹ̀ dọ́wọ́ mi padà mi ìlò mọ́ o mi ìlò mọ́ ọmọ mi lọ sí sùdà lọ wọn lọ lónìí wọn lọ. omi tó ìpè tẹ bá tutọ́ sí kò tó bẹ̀ kọ́ da padà omi tó ìpè tẹ ẹ̀yà ìyàgbẹ́ wò ẹjọ́ Ọ̀ṣun ẹ̀yàgbẹ́ jù sí ṣé bí wọ́n lé wọn bọ́ ṣé bí wọ́n lé Ọlọ́run ní ẹ̀yàgbẹ́ kẹ́ wọ́rọ̀ ráńpù ẹ̀ wá láti ilé tọmọ kí wà sí ní sèyí bọ́bá tí wàá débi Ọ̀ṣun ọkàn mu ọdún tí ń bọ̀ jẹ́ ọwá o sọmọ kí wọ́n ṣe bó ń ṣe ó fún ní nǹkan ni ìgbẹ́ wọ́jú sí kò sí tó mi Ọ̀ṣun lè ṣe Ọlọ́run wò yín ràn ní. tàbá olómi tí. Oh!